Hi guys, I welcome you all to SP Media TV. Olúwa kàdéjọ gbé bàbá ga, ìbà bàbá mi bá ọ. Ọjọ́ pátápátá wọlé kíkorí kò dìde olúgbèdé ọba tó yọjọ́ wọlá. Ẹni awé ò sí nílé kíní òun ò rọgbà. Ta ni ó bí mi ò fòdì ọ̀run? Ajẹ́rìí orínú gbomi sí ọba tó tó fàpẹ̀rẹ̀ pọ́n mi. Elégbèjì àṣẹ ilégbèjì ọ̀rọ̀ ìwọ ló sọ wípé ẹ máa yọ ẹ̀yin ènìyàn gbogbo. Rẹpẹtẹ 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 olórúkọ ńlá tó sọ̀hún ńlá di rẹpẹtẹ. Ògbéni lékè gbéni borí ọba tó tó rọ̀ tátẹ́. Òdẹ́rù bá fẹ́fẹ́ yẹdi oko. Àgbà tó tẹ̀kù dànù bí ẹni taṣú. Nítorí májẹ̀mú ni. Iṣu Jósẹ́fù tátán, àfiníṣẹ̀sí wọ́n forí ìbàdàn fájú nílọ. Ìbàrẹ̀, 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 ọwọ́ ata ò ṣe yọ lójú ọwọ́ epo ṣe bọ́dù. Ara aṣọ funfun ọlọ́pẹ́lọpẹ́ yẹ. Bàbá tó kọ́pẹ́ sí gbogbo ilé, tó wọ ṣọpẹ́, tó wọ bàtà ọpẹ́, tó tún pariwo mú wá, mú wá. Mú wá ọpẹ́ yẹ tó. Àgbẹ̀ ṣọlá nínú àrò, àlùkò ṣọlá nínú oṣù ìrẹ́ lékelèké ló fẹ́ fún ṣarárídì. Àgbẹ̀ ṣọlá nínú àrò, àlùkò ṣọlá nínú oṣù ìran lékelèké ló fẹ́ fún ṣarárídì. Bó ṣe lówùrọ̀, bó ṣe lọ́sàn, bó ṣe lálẹ́, àwọn òlọ́nà mìíràn ju iṣẹ́ tí bàbá rán wa. Ọ̀rọ̀ ẹ̀mí mímọ́ ooo. Ọ̀rọ̀ ẹ̀mí kò ṣe fi wé tara. Ọ̀rọ̀ ẹ̀mí ó ga lágàjù. Wàlá kàfájìrún mọ́ fìríkì fàjà níwú. Mọ̀tẹ̀lú àlejìrá mọ́ káfà mọ́ fìlíra àwọn ajúnilá. Ọlọ́run ni mọ́ládé mi sùlì káfájì aláfàájì wù. Wakanka jikanka osekanka mi kanka olukanka mi alasali abalumi. Kí ló yẹ ká kọ́kọ́ jù? Ìbà ló yẹ ká kọ́jú. Kí ló yẹ ká kọ́kọ́ jù? Ìbà ló yẹ ká kọ́jú. Ìbà àwọn màláíkà tó wà láàrin wa. Ìbà àwọn ogun ọ̀run tó darapọ̀ mọ́ wa. Adáni má ní gbàgbé ọba tiwa. Mọ̀rí ẹ̀dá tí mọ̀rí ọmọ dákẹ́dákẹ́ ìbà. Orímọ̀ládé mo ṣèbàrá o, bàbá mọ ọmọ èèyàn ti gbẹ̀yà. Ọlọ́run agbọ́ Jésù má gbòyìnbó bàbá mọ ọba Olúṣẹ́gun. Ọlọ́run adé ọlọ́nà wà mímọ́ mo ṣèbàrá o, ọmọ tàpẹ́tẹ́ etí omi. Kìnìún nú ẹ̀mí o, ọmọ ṣubú ọlá. Oníkéwú ara ọlọ́rọ̀ ìyanu. Ìsìlá kàfájí mọ́ fàálì ìdísà láti rí àmọ́ bàámi. Ọlọ́run kérúbù ṣèrà fún mo ṣèbàrẹ́ o.
ó kọjú, ìbà ló yẹ ká kọjú. Ìbà àwọn màláíkà tó wà láàrin wa, ìbà àwọn ogun ọ̀run tó ń darapọ̀ mọ́ wa. Ìbà náà rí ọba tó finú ẹ̀jẹ̀ ṣe bí à ń dé sí. Bìlẹ́nà ṣàrìbùrẹ́tà ọba tó finú ẹ̀jẹ̀ ṣe bí à ń yáwó. Àdóòlì kanámọ̀ta ọba elégbèjì àṣọrọ̀. Wàlíyà wàrà iná. Wàlíkà wàrà fàrà iná. Mọ̀tẹ́tù alẹ́ mọ̀tẹ́tù ní mi bá ṣàtún ní mọ́kà fàjìrà wa. Èmi júbà ọba kọ́dà ọmọ júbà ṣẹ̀dá. Ẹlẹ́dàá ohun gbogbo. Ọlágbára rẹ̀ ká lórí Nàìjíríà tiwa. Àwọn bàbá ló ń Jésù àjàrà èyí tí kọ àwa ọmọ Ọlọ́run. Ẹ̀bẹ̀ lábẹ́ abẹ́ Ọlọ́run. Ẹ̀sùn ìmóríà ẹ̀dítà olérè ńlá. Nígbà tó jẹ́ pé Ọlọ́run ní kì í ṣe ènìyàn SP Media. Mo ló ti pẹ́ gan-an àdúpẹ́ tá a ríra wa nínú ògo. Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀. Agbára tó fi jọ́ lọ́run, òun ló fi dáǹsì mọ́gò. Agbára tó fi jọ́ lọ́run, òun ló fi dábì aláyọ̀. Agbára tó fi jọ́ lọ́run, ló fi lógo mi ò ní kú. Ó yá ọmọ ẹ̀mí tó wà nínú ilé, ọmọ ẹ̀mí tó wà lójúde. Ó yá màlẹ́kà gbére bọ̀ ẹja múra. Sílò yá. Rámáyà o.
àdìwìn ọlọ́run kérúbù. Ọlọ́run orímọládé máa bọ̀ lọ́dọ̀ mi. Ọlọ́run ọ̀ṣọ́fà mo ní o máa bọ̀ lọ́dọ̀ mi. Ọlọ́run Babalọ́lá máa bọ̀ lọ́dọ̀ mi. Ọlọ́run ọmọ ó máa bọ̀ lọ́dọ̀ mi. Holy Mary abiyamọ máa bọ̀ lọ́dọ̀ mi. Ẹ wọlé ó yá ẹ wọlé ẹ wọlé. Ó yá ẹ gbọ́ gbogbo etí tó ń wò mí. Ipò lókun kádùn nínú ìjọ. Ìgbèrè ọkàn òjò wá lójú. Ọ̀rọ̀ Ọlọ́run wá jòun ní yẹ̀yẹ́. Ìgbà tó lùwà òpè lásán pé a gbọ́. Dídókun wo wá jòun àyẹ̀sí. Ìyàtọ̀ díẹ̀ ló wà láàrin àwa àtàláwo. Àwa bẹ̀rẹ̀ sí para wa bí ẹran. Òtítọ́ ti wàjà èké wá jọba. Ẹ má ṣe gbàgbé ẹ̀yin èèyàn mi. Inú iná kì í ṣe fálíkà má. Ìjọba ọ̀run kì í ṣe fèpò rà.
dodo. Ọbẹ̀ rí mo pè á wá tó ayé mi ṣe. Wá gbé mi níjà ogun ẹ̀yẹ èdè. Ẹni tí ò fún mi lógo máa jẹ́ wọ́n gbogbo lọ́wọ́. Ọlọ́run rántí má jẹ̀mú rántí ìdérí rẹ lórí mi. Ó jẹ́ gbẹ̀mí ó agbára mi ò ká. Ó yẹ ẹni máa bọ̀ wá tó ayé mi ṣe. Ẹ̀rí rẹ ti ṣe ní Jóní. Lórí òkè ìṣílò ó dáná lóhùn dábí lóhùn ayọ̀. Tí ọ̀pọ̀ ìpìlẹ̀ bá ti ní bàjẹ́ pé tuntun nìdé. Torí ògo pọ̀ lọ́dọ̀ rí Ọlọ́run ìyanu o. Ẹbí ni ká lọ ní aláwọ̀ mo ní Ọlọ́run. Ọ̀rẹ́ wo mi tútù ó ní ká lọ ní oníṣègùn mo ní. Mo lórúkọ Ọlọ́run tó fún mi orúkọ Jésù ó tó fún mi. Ó yẹ dìde nínú agbára rí Ọlọ́run. Ó yẹ ẹ̀rí máa bọ̀ wá tó ayé mi ṣe. Ó yẹ ẹ̀rí máa bọ̀ wá tó iṣẹ́ mi ṣe. Ó yẹ ṣe fún mi gẹ́gẹ́ bí tinú mi. Ó yẹ ẹ̀rí máa bọ̀ wá tó ayé mi ṣe. Nínú Bíbélì tí ẹ̀mí agánigàn bá ti bà lọ́ba, wọ́n á ní ẹ lọ pa àwọn akọrin wá. Lọ́gán tí ẹ̀mí agánigàn bá ti gbọ́ orin, ẹ̀mí agánigàn á dágbére fún Sọ́ọ̀lù ọba. Èmi náà ń kọrin Ọlọ́run ìyanu. Ẹ̀rí máa bọ̀ wẹ́tà yé mi ṣe o. Wọ́n kẹ́jì kankan mi kankan. Mo tẹ́tú alẹ́ kan mọ́ sí ní ìwà sàlámì. Orí mo ládé máa bọ̀ lọ́dọ̀ mi mo gbà fún ọ. Orí mo ládé ó máa bọ̀ nínú mi. Ọlọ́run àgbà Jésù má gbọ́ ní mo bá bolú ṣẹ́gun.
Ọlọ́run orí mọ́ládé máa bọ̀ lọ́dọ̀ mi. Pàdírà ẹ̀ka mi tún lọ fún mi. Mi kú ni mo bàjẹ́ Adéwàsáwù. Mi tún ni mo káfíìrì mọ́ bàdí. Aláyọ̀ mo ní aláyọ̀ ni màmá já o. Ọba tó fọlá kẹ́mi. Ọlọ́run tó fi sáyọ̀ mi o. Ọba tó tún mi ṣe. Òun ló tún dára sí mi. Ọba tó pè mí sí rẹ̀. Aláyọ̀ ni màmá. Ọlọ́run Ọlámídé. Ó yá aláyọ̀ ni màmá. Aláyọ̀ ni màmá jẹ́. Hallelujah.